لا تحل لي يحرم من الرضاع ما يحرم من النسب وهي بنت أخي من الرضاعة. طيب الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد أبقاكم الله وبارك وأنفسنا بكم وأتواكم محمد صلى الله عليه وسلم أتوب على آليات وصحابة النبي وكنتم أتبعنا النبي وأتوب عليكم بالقيامة ونطق على الله أمره هذا آمين. Ibi tí a ti bẹ̀rẹ̀ àdúgbò òní òun ni àdúgbò Abi Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu annahu sami'a rasulallahi sallallahu alayhi wa sallam yaqul laysa min rajulin idda'a li ghayri abihi wa huwa ya'lamuhu illa kafar wa man idda'a ma laysa lahu falaysa minna وليتبوأ مقعده من النار ومن دعا رجلا بالكفر أو قال يا عدو الله وليس كذلك إلا حار عليه. حديث أبي ذر رضي الله تعالى عنه èyí ọ̀pọ̀ oríṣiríṣi ẹ̀kọ́ àdìdájọ́ ṣẹ̀ríà sínú lẹ́yìn tí ó pé bí a bá tú fúnra wa nísìnyí wọn kálukú wa náà rí ibi tí ẹnì kọ̀ọ̀kan bá ti ń gbìn sí irú àwọn ẹ̀kọ́ àbí irú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀. ẹ̀rá kọ̀ọ̀kan tí Abu Dharr ló ń gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wí qala an-nabi ní laysa min rajulin idda'a li ghayri abihi wa huwa ya'lamuhu illa kafar. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní kò sí ẹni náà min rajulin bí kò túmọ̀ ọkùnrin o ìtumọ̀ rajulin ní àyẹ̀ni pé ẹnikẹ́ni èèyàn kéèyàn kò bá àjọkùnrin kò bá àjẹ́ obìnrin idda'a li ghayri abihi tí ń pera rẹ̀ mọ́ ẹni tí èsì pòun ló bí ìyẹn ni pé ń pera rẹ̀ mọ́ bàbá mi wa huwa ya'lamuhu ó sì mọ bàbá tó bí òun kìí ṣe pọ́ dàrú pé ọmọ ni wa huwa ya'lamuhu illa kafar. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní irú ẹni bẹ́ẹ̀ ó sì àìmoore li'anna al-kufra huna ìtumọ̀ kúfùrù ní irú lílò báyìí kò túmọ̀ pé kèfèrí tí è ṣe mùsùlùmí má gẹ́gẹ́ bá ti mọ̀ ká pé al-kufru lédè Lárúbáwá òun ní kéyìn ó ṣe àìmoore nínú èyí tó wá kọ́mọ́dù nínú lílò òun ní kúfúrú pọ́sà àìmoore sọ́lọ́run ìyẹn ni pé kìí ṣe mùsùlùmí má àmọ́ àwọn nǹkan mí bẹ tó pé ní gẹ́gẹ́ bí ẹ̀rí yòókù ẹ̀rí ṣẹ̀rí àtọ́pọ̀ ọjà mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ò lòdì sí kéyìn jẹ́ mùsùlùmí torí irú bẹ́ẹ̀ làwọn afáàfi tú àdídì ibẹ̀ illa kafar àìkúfùrù ni'ma àìkúfùrù ni'ma. àwọn arínú àwọn onímọ̀ aládìífì àwọn àfáà súnnà táwọn ní gbogbo bí Ànábì sallallahu alaihi wasallam bá ti ní illa kafara kèfèrí ńláńlá náà nù pé ẹni náà ó di kèfèrí tó kú ní kíni tó kú ní mùsùlùmí. àmọ́ táwọn wá wí ni pé ẹni yìí gbọ́dọ̀ jẹ́ mustahillan li dhalika mustahilan lidalika ẹni tí ń torí rí ń bi pé òun lẹ́tọ̀ọ́ àti ṣe bẹ́ẹ̀. ọ̀nà méjì ni yábàdé yẹn wù àti èsè wa mùsùlùmí ẹ ma ó wù láì ọmọ pé ìwà tó ń wù yìí Olúwa ọ̀fẹ́ mùsùlùmí èsè àbí kéèyàn ó wù kó tún wá máa legalize ẹ̀ pé tá ń sọ fún yín pé ọ̀dà lápèjúwe nísìnyí gbogbo èèyàn bí mùsùlùmí yẹn ti lè wọ ọmọ kọ́dà kó gba ìsìláàmù lọ́sẹ̀ kan sẹ́yìn ọgbọ́dọ̀ mọ̀ pé ìsìláàmù ọ̀fẹ́ ọtí mímu kéèyàn wá pé àìlájú ti ń dààmú yín níbolẹ̀ ti gbọ́ pé tá ń sọ fún yín kọ́tí ọ̀dà yastahilu shurbal khamr èyí ń pe Al-Qur'ani ní ọrùn irú ẹni bẹ́ẹ̀ ọkùnrin ìwé ìdíje ni
di kèfèrí nítorí náà ọ̀nà méjèèjì làwọn àlùfáà túmọ̀ illa kafara àti kúfùrù ni'ma ni àti kúfùrù mukhrijun anil millah kò séyìí tí ọ̀dà fún mùsùlùmí bẹ́ẹ̀ ìmà ìmoore sọ́lọ́m ní kéèké àbá ìmoore ọlọ́run tó tiẹ̀ wá kọjá àlà tẹ́yìn òfin ní jẹ́ mùsùlùmí má. àmọ́ tá a fẹ́ fàyọ́ bí eléyìí ni pé àtìtúmọ̀ kéne àtìtúmọ̀ kéjì méjèèjì ń tọ́ka lórí pé èèwọ̀ kan ní tí ànábì dákọ̀ ní èyí ò ní ò sí èméjì bẹ́ẹ̀ pé bọ́yá kò sí bọ́yá ń bì yíò kí ni nǹkan náà tó jẹ́ èèwọ̀ òun ni kéèyàn máa lẹ́ra rẹ̀ mọ́ bàbá mi yàtọ̀ fún bàbá tó bí dáwọ́ ojú òun kékeré wa huwa ya'lamuhu fíkìrù hadith ń bí ni pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọ̀ ìdá ṣẹ̀ríà ni olùwò ní bí àjẹyàn lórí àìmọ̀kan ọlọ́run ìṣọba alábòsí òun ni kọ́ ìlú wa lọ àdídì ike wa huwa ya'lamuhu kìí ṣe ta ìmọ̀ torí pé ká mú àpèjúwe ti àìmọ̀ táàmì yáyé rẹ̀ kalẹ̀ yìí ìyá mi ọmọ ẹni tó ń bímọ fún àmótì mọ́ ẹlòmíì lọ́rùn ǹjẹ́ ọmọ yìí lọ́nà kan tó lè bímọ kò sí ìyá lọ́mọ pé bóyá ń bẹ lọ́dẹ̀dẹ̀ ọkọ kan àbí bákan ó sì wá gbé ọmọ yìí ọ̀tọ̀ lẹ́ni tó ní ọ̀tọ̀ lẹ́ni tí ó ní irú ọmọ yìí gbogbo ọjọ́ tó bá ti gbẹ́jú pé ta ń bàbá rẹ̀ ta ní ọ̀dà bọ́ ẹni tí ìyá rẹ̀ pé fún yìí náà ní tí èkó kọ bàbá yìí náà ní ọmọ jẹ ìjọ ń kó sínú hadithi yìí là Ànábì ní wa huwa ya'lamu ẹni náà máa nínú àwọn wa huwa ya'lamu tó yọ ọ́ lẹ̀ láwùjọ tí wàá ní ìlàgbẹ́júwe àwọn àṣà kan bẹ àti máa kìlọ̀ fún ara wa gbogbo ìgbà ìsìláàmù ò dé kọ́kọ́ gbogbo àṣà àmásà tó bá ti kọlu ìsìláàmù kásà náà jòkó ní àbájẹ́ mùsùlùmí tààrà nínú àṣà wa nílẹ̀ Yorùbá irú eléyìí tí mo mú alápèjúwe yìí bóyá ẹnìkan fẹ́ ọkọ kan wọ́n wá já táwọn rí lápèjúwe láwùjọ wọ́n wá gbé ọmọ kékeré kan kúrò lọ́dọ̀ rẹ̀ ọmọ tí ò tí ì gbọ́n àbí bẹ́ẹ̀ kọ́ ọkọ rẹ̀ àkọ́kọ́ kú ó sì ti bí ọmọ kékeré kan fún un ẹlẹ́kùn káwọn ìyàwó farabalẹ̀ gbọ́ torí pé ọmọ àmọ́ kírun tí ọmọ gbàwẹ̀ tí ọmọ sàṣàlátù tí ó gbẹ̀ wá ní pé wà ní jẹ́nà àwọn kẹ́kẹ́ kò fún ní èèyàn fún ọ̀rọ̀ àyàn lẹ́sẹ̀ irú ẹ̀ ní o tọ́rọ̀pọ̀lọpọ̀ eléyìí ń ṣẹlẹ̀ kárin bàbá ọmọdé yìí ti kú lọ́mọ ọwọ́ tó wọn ọmọ kan ìyá wa lọ lọ́kọ mi tún wá ń bí àwọn ọmọ mi àwọn wà á wò lérò tarẹ ní ti Yorùbá yá ọmọ yìí ọmọ ọmọ banújẹ́ bàbá pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá àwọn àtàwọn àbúrò rẹ̀ torí náà yóò ti wá bẹ ọkọ rẹ̀ kọ́dọ̀ lé lọ́ọ́ rán gbogbo lé sí ọkọ̀ yìí pé ẹ̀dàpọ̀ ẹ̀ má pín yà láàrin àwọn ọmọ yìí o ẹ̀dàpọ̀ ọ̀fọlọ́ọ̀gbẹ̀ yìí ọlọ́run ní bàgbẹ́ yìí gẹ́gẹ́ ọ̀sá wà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà jọ wà gbá ìjọ wọn bá rẹ́gísítà ọmọ yìí lè rí ọkùnrin náà ìjọ wọn bá ṣe gbogbo rẹ̀ ọmọ yìí ọ̀lẹ́sẹ̀ wà wúwá ìyá àdàbò ẹ̀yìn lẹ́lẹ́sẹ̀ yìí o torí ẹ̀ làdẹ́gbà mọ̀sánmọ́sánmọ́ òkúta yìí rẹ̀ lẹ́dàkùn òfin ọlọ́run ni wípé ẹjẹ́ ká mọ bàbá ọmọ ọlọ́run tó bẹ́ẹ̀ gbogbo owó ti lè kọjẹ́ ẹjẹ́ àmọ̀ pé lamẹ́yìn ló bí lamẹ́yìn gbọ́dọ̀ lamẹ́yìn tọ́jú lamẹ́yìn onílàdá púpọ̀ àmọ́ ìjọba bí di pé ẹ̀kọ́ kọ bàbá rẹ̀ kọ́ máa jó kọ ẹlòmíì Islam ọ̀parambá o òun lẹ́ẹ̀fì rí pé kọ́dà bí ọlọ́run ti gbé kalẹ̀ lórí àlẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam gan-an lọ́lọ́run ti kò pè yí lálẹ́ Zaidu ta ka ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta sẹ́yìn ó bí Usama àbí sẹ́rántí kí ni wọ́n ń pe Zaidu tẹ́lẹ̀ ń gbòòrò Maka Zaidu ibn Muhammad ó kọ́ bí Zaidu tó dàgbà gbajúmọ̀ nù
ìgbésí ìlú ọmọ Muhammad ìyẹn wọn ọmọ Ànábì sallallahu alaihi wasallam àmọ́ Ànábì kọ́ lórí Olúwa wa sọ kalẹ̀ nínú ayé Al-Qur'an al-Karim ga àpò níbẹ̀ ìgbésí ìlú ọmọ bàbá tóbi ọmọ bàjẹ́ kẹ́ni Zaidu ibn Muhammad èyí wọ́n pé ẹwà rí kan Zaidu tá a sọ yìí ọ̀dí nǹkan kan kò nínú súnmọ́ tó súnmọ́ Ànábì sallallahu alaihi wasallam kọ́dọ̀ ó fi gbajúmọ̀ pé hibbu rasul ọmọ rẹ̀ náà tó bí ma Ànábì tó sọ̀rọ̀ náà di ààyò rẹ̀ wọ́n máa pe ọmọ Zaidu sáámá ní hibbu rasul ibn hibbi rasul sallallahu alaihi wasallam èyí wọ́n ní o mọ̀sẹ̀ dáadáa kò ní ọmọ sàánú ọmọ àmọ́ tọ́lọ́n bá ti ní kọ̀sọ́nà ń bẹ́ẹ̀ Islam ọ̀yàn dẹ́fẹ̀ pé kọ̀sọ́nà ń bẹ náà ni ẹ̀yà ní ìlú tí wáyà yìí ta ilẹ̀ Yorùbá àyọ̀dà bí ìgbà tá à ń bọ́mọ yìí ló jẹ́ ni yọ̀dà bí ìgbà tá à ń pín ni àwọn làwọn wọ́n wá wí yìí wọn aláyà àdámù mọ̀nìkọ́lá kọ́ wọ́n dàbí olúwa lóun lòun dá yín òun sì mọ̀ yín ju ara yín lọ aláyà àdámù mọ̀nìkọ́lá kọ́ wọ́n wà dàbí fún àtàbí ẹ̀dàkùn bí ọ̀rọ̀ yìí bó ti fúyẹ́ tó yìí kó wú lọ́pọ̀lọpọ̀ ní ọ̀bẹ́ sí ìdílé dáa ní àwọn nǹkan báyìí alákùn gbogbo omi tí èèyàn bá ti lè ṣàtúnṣe rẹ̀ kọlọ̀ tọ̀sí kò burú kọ̀ láìpẹ́ rárá Zaidu ti dàgbà fún o tó gbé Zaidu bin Muhammad kọ́ Zaidu ibn Haritha olùkọ́ àwọn náà bá ti lẹ́tọ̀ àti ṣèyí wọn á jẹ́ orí àwọn èèyàn ẹ̀kẹ́ àyà ń bẹ nínú Al-Qur'an pẹ̀lú Suratul Ahzab kọ́ àbí chapter 33 Al-Qur'an al-Karim kẹ́yìn ó sí ó sì translation náà ó sì fún wọn pé òfin Ọlọ́run ní ó wí nù Kùránì Ànábì náà tó wí nù àdíyí kí ló tó wá kú nípa báyìí ọlọ́wọ́ yóò ṣe ọlọ́run fún wa o mo fi ní àwọn ìṣẹ́ kéékèèké ní lẹ́yìn òní mà tí wọ́n máa pọ́nyàn lẹ́sẹ̀ pé orílẹ̀ òní wọ́n máa ti tó gbogbo wàhálà ọlọ́mọdé ọkọ̀ owó ṣiṣẹ́ òbí ẹsẹ̀ rẹ̀ dànù ilé yọ̀ náà yẹn ní kankan ọlọ́run mọ́sá ṣe àmàlà wa bẹ́ẹ̀ àmọ́ ká tó mi wà wúwá yàrá dàbò ẹni tí wọ́n bá jẹ́ ọmọ tó ń di lọ bá kí ẹ wílọ ọgbọ́lọ́ bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ o tọ́ Ànábì wa dàrẹ́jà níbi sọ́dọ̀ ọmọ gan ẹni òun náà bá wá ti gbẹ́jú torí èèyàn sọ fún wọn náà lọ yí bẹ́ẹ̀ nìkan ọkọ yìí dá ẹ̀dàkùn Ànábì sallallahu alaihi wasallam ní laysa min rajulin idda'a li ghayri abihi wa huwa ya'lamuhu illa kafara ìyẹn ọ̀fẹ́ kó sínú ibi dandan ọ̀rọ̀ kúfú ìmọ̀ kúfú nẹ́ẹ̀mà ni àbí kúfú akíbáwò ọ̀sẹ̀ ìtọ́rọ̀ ọ̀nbẹ́ ẹsẹ̀ ní méjèèjì lẹ́yìn tó kéré jù nípa báyìí ọlọ́pàá mọ́sá ṣe àmàlà wa rẹ̀ tó jẹ́ kí a lè tọ́ ká sì lè gbàgbẹ́ ẹ̀rí gbogbo àṣáájú wa ilẹ̀ Yorùbá wa nǹkan tọ́ àṣà bá ti máa ń rí ètò bá ti forí sọ ntọ́lọ́dún ọ̀fẹ́ ọ̀kan ọgbọ́kan ìmọ̀ ọ̀rọ̀ náà lágbè kalẹ̀ táwa gbé àṣà lórí àbí ká sì ju àṣà lẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́run ṣe kí ni ọ̀rọ̀ tọ́lọ́run fẹsẹ̀ rẹ̀ lẹ̀ fún pé bí a bá jẹ́ mùsùlùmí òdodo ìdí ó ṣe ni pé àṣà máa gbélé ìsìláàmù ọ̀rọ̀ tọ́lọ́run òun kó ṣe kí ni òun kó gbé kí ọ̀rọ̀ lọ́sàásì ọ̀rọ̀ nínú kọ̀ọ̀kan máa bẹ̀rẹ̀ ká tó kó láàrin àwọn ìbéèrè ní o ti wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ nísìnyí lágbèjúwe ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí bí ẹnìkan bá ti ló kọ́ mẹ́ ẹnìkan bá ti ṣe kí ni bóun bá ti ló kọ́ wọ́n gbàgbé àwọn tó ṣáájú rẹ̀ òun náà sì pa àwọn tí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ ó kọ́ rẹ̀ gbogbo àwọn àtọ́mọ ẹ̀gbọ́n àtọ́mọ àbúrò àti ìgbàkọ̀kọ̀ rẹ̀ wọ́n máa yẹ èyí òun láti gbọ́ ìkọ̀dá kò sí kí ni ọ̀dà kọ́dà bí ọ̀dà fún bàbá rẹ̀ ni wọ́n máa kó òun ní òbí ìrọ̀tẹ́jẹ́ mo ti bí ẹni ọba dá fún ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún ilé òun ìgbà ìpẹ́ nìkan tí òun ṣe kan kọ́dà pé kóun lọ́dàgbà òun ní máa lo ọkọ̀ tí Islam kọ́ wa pé èyí òun ṣe criterion láti gbé ní bàbá yẹn parẹ́ ara ń tó fara pẹ́ òun náà làṣà ìpè obìnrin bá ti lọ́kọ òjò kọ bàbá rẹ̀ máa kó ọkọ ní àṣà mùsùlùmí kọ́
bẹ́ẹ̀ bá ń ka nọ́ọ̀tà àwọn ẹ̀yà ńlá ìyàwó àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam Aisha bintu Siddiq Khadija bintu Khuwaylid èyí wọn pé ńgbà wọn ti wá lọ ilé ọkọ kí ó kọ àwọn bàbá wọn parẹ́ ẹ̀dá pèsè o ẹ sì rí i pé ara ọjọ́ olùtẹ̀kẹ́ tí mo wí òun náà ọmọ àdẹ́bí Ádámù kan máa ń tara wa ni ẹ máa wọ àwọn tí bàbá wọn bá ti lóko kọ́ wa lọ ilé ọkọ yọ́ọ̀yà jọyìn ọkọ méjèèjì ni ẹ bá ti rí iPhone láàrin ọkọ méjì kan torí pé ọ̀fẹ́ di bàbá gidi òun lẹ́nu àmọ́ bàbá akẹ́kẹ́ nìkan ọmọ aládùúgbò gbèlè wọn máa ń gbèlè wọn máa lórílẹ̀‐èdè ní pẹ́ kó kọ́ ló tó torí ká bàbá ń tanra wa ká má èyí wọ́n bá yẹ pé àṣà náà la gbà kan ilé ẹ̀ nìkan yẹ́kẹ́ nìkan tó máa rántí kó kọ́ bàbá tó ń kọ́ hàn kí kọ́ má lọ ìṣẹ̀rí àwa ní àti bàbá tó hàn àti tí ó hàn kò fẹ́ tọ́ lọ́nà ní ìyá mi ní ó bí ọ nípa báyìí èyí tó tún gbọ́ èyí wọn ò sí ó lè má láyé òun ni pé lápèjúwe èèyàn ń jẹ́ ọkọ bàbá tiẹ̀ bàbá ń jẹ́ ọkọ bàbá tiẹ̀ nígbà tí ó ti wá lọ léèwé wọ́n ti kọ́ kalẹ̀ pé kí ni sọ́ọ̀nìmù rẹ kí ni sọ́ọ̀nìmù rẹ ó ti wá kọ́ pé Abdullahi àbí Lukman àbí kìnnìkan ni sọ́ọ̀nìmù rẹ bóun náà bá wá gbé àwọn ọmọ táwọn ọmọ náà tún fẹ́ máa lọ iléèwé ẹ̀rí pé ìtọ́ kọ́mọ̀dù náà ni pé sọ́ọ̀nì mo ti bàbá rẹ̀ mú náà làwọn ọmọ máa lò lápèjúwe òun jẹ́ Ibrahim Lukman lápèjúwe ni o Lukman ni sọ́ọ̀nì mú rẹ̀ ọwọ́ bí ọmọ kan òun jẹ́ Abdulrazak lápèjúwe yọba àkọ́kọ́ ọmọ wúlẹ̀ ní ìwé kí ní òbí lẹ̀ Abdulrazak Lukman náà ló bí wọ́n pa Ibrahim rẹ̀ èyí wọn ò burú èyí wọn ò burú ipò bàbá náà ní bàbá wa ntọ́nà fẹ́ ká àti fúnbẹ̀ wọn ọ̀parẹ́ líní èdè yẹn ọ̀parẹ́ ẹni ó bí ma òun náà lẹ́nu tó bí èyí wọn bàbá ìpẹ́rù yìí wọn lọ wáyé ọ̀dà yìí kọ́dà náà àwọn àgbà fáàtẹ́ wọn gbó kọ́ wọn Al-Imam Ahmad bin Hanbali bàbá rẹ̀ ní jẹ́ Hanbali ó kọ́ Imam Ahmadu ní fúlù ní kíni Ahmad ibn Muhammad ibn Hanbal àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìsọmárì ni wọ́n bá pè Ahmad ibn Hanbal wọ́n ṣe ní síbá rẹ̀ síta ní bàbá tó súnmọ́ ní tiẹ̀ bàbá tó dènà ní Ibn Taymiyyah Al-Imam Ahmad ó kọ́ rẹ̀ Ahmad ibn Abdul Halim ibn Abdul Salam kàríbẹ́ àti Abdul Halim àti Abdul Salam àìbẹ́ ẹ̀gbúrò wọn Taymiyyah ni bàbá tó ju àwọn yìí gbogbo ìtọ́ba rí bẹ́ẹ̀ èyí wọn tako kíni ìtísẹ̀rí alákalẹ̀ pé bàbá tó bímọ òun náà ni àmọ́ ẹ̀gbẹ́ mi ni ẹ̀gbọ́n ẹ̀ bàbá èmi làbúrò bàbá ọ̀dọ́ ò tòun náà ní láì tiẹ̀ ọ̀làwọ̀ ọmọ tiẹ̀ bàbá sì ti gbọ́rọ̀ ọlọ́run yé kò ní dídà gbogbo fámìlì ó ti gbọ́ yíká ọlọ́run yẹ ọ̀yọ̀dà bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá tó wá jẹ́ ìgbà pé gbogbo àwọn àtúmọ̀ àdúró wọn máa jẹ́ ọkọ̀ ìgbà ọ̀pá àmúbẹ́wò ìlú ìṣẹ̀rí àtúnlọ́run èyí wọn sì pé ẹ mọ́ jọ ṣe pọ̀ èyí wọn ò pé kífì ọmọ wa gbogbo ìdá àkúnṣe ìdá àkú torí ẹ̀fẹ́ ara wa náà àbí àwọn ilẹ̀ jókòó náà ní orí ẹlòmí ọmọ wa rò pé wọ́n ní kí mọ̀lẹ́bí ọ̀dà mọ̀lẹ́bí pọ̀ lè dàrú lórí ọ̀rọ̀ ọlọ́run mọ̀lẹ́bí òkun tò ní bẹ́ẹ̀ bá fà ní ẹ̀dá afẹ́ lu àṣẹ ọlọ́run mo wí ni àwọn tó máa gbogbo tó kéré àmọ́ tọ́fà tí a yàgò sọ tábìlì náà tó sọ kò kéré o àdáyé já ma bẹ kò kéré níta bá fẹ́ rí kànú àyà Kùránì tá a tún rádi ibi sọ̀hí gbogbo Bukhari àti Mùsùlùmí tí ń wí àpèlú rẹ̀ ṣe ọ̀rọ̀ kékeré kọ́lọ́kọ́mọ́sá tó ṣe wọ́n fún ẹnì kọ̀ọ̀kan wà. ومن ادعى ما ليس له فليس منا حديث أبي ذر وفق إلينا ọ̀pọ̀lọpọ̀ ní ìsí lónìí náà tí wọ́n máa ومن ادعى ما ليس له فليس منا ẹni ó bá kílèmù tí ò ní ànábì ní kò sí nínú ìjọ kò sí nínú àlùmọ̀ tó ń kọ́ tọ́ òun فليس منا ò túmọ̀ pé yìí ṣe mùsùlùmí o ìtumọ̀ àwa náà ní bá a ṣe máa ń sọ Yorùbá bàbá tó bímọ fún rẹ̀ kọ́ máa bá a ṣe ń tó dùn yọ wá pé ní kéde kan bá a lè wọ̀ ní
àbí ó sì máa kó òun náà lòun bí gan àmọ́ tó mẹ́ níbi ọ̀dọ́ mi àbí àìkúmọ̀ fàlẹ́ ìsá lẹ́nà irú wa ti wá kí ń bẹ lọ́wọ́ ẹ̀ ìbìtẹ̀ bá torí pàtàkì ṣàná fàlẹ́ ìsá lẹ́nà ìtumọ̀ rẹ̀ ló yẹn ni pé àtẹ́mísọ̀ sọ̀rọ̀ náà irú wa mùsùlùmí kọ́ irú wa ló mọ̀ kọ́ ọ̀tọ̀ ẹni tí ọ̀gá sì gba àtẹ́mísọ̀ sọ̀rọ̀ kò dé kékeré lóòótọ́ àmọ́rọ̀ rẹ̀ yẹ ọlọ́kọ̀ mọ́sá àdúgbà wà nínú min ummati Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí eléyìí náà ọ̀rọ̀ ńláńlá ni o ma ní dàá ma laysa lahu gbogbo ẹni wọ́n bá kílèmù tí èsì tiẹ̀ ní gbogbo ọ̀nà ẹ̀yìn tẹ̀ ń kílèmù lè lẹ́ kí tó ní àwọn èèyàn ń ṣe gbádùn rẹ̀ gbogbo tí ọ̀bá jẹ́ téèyàn tó lo pé mo gbọ́n àbí mo lè yàn jẹ àbí nǹkan kan lànà bí wọn falẹ̀ ìsá mẹ́lìlá lára bí ẹ bá wo sẹ́rù hadithi kọ́dà àwọn afá tu lọ bí pé mani da ilman laysa lahu mani da ilman ẹni bá lóun mọ ìmọ̀ kan tí ó mọ̀ wọn ní bẹ́ẹ̀ náà ìgbẹ́ ní ká nẹ́bí òbẹ́ ni tí ọmọ bíi kékeré wù wọn mọ tí wọn kọjá bẹ́ẹ̀ tó ń náà máa gba òun kéde yà àmọ́ ẹ̀yà àti wàá gbọ́ òun náà làgbà fáyà ìwọ̀n wa kó wọn mọ́ àdẹ́bí nípa laysa minna. kọ́dà àwọn àlùfáà aládìídì ní kọ́dà kò túmọ̀ ìmọ̀ ṣẹ̀ríà nìkan o gbogbo ẹ̀yin wà dọ́kọ̀ àdúgbò lẹ̀ máa tó wọn kéèyàn kọ́sẹ́ dókítà àdúgbò ẹ̀ tí wọ́n kàn máa gbáwọn ẹ̀ lábẹ́rẹ́ àwọn àfáà tún débẹ̀ gbogbo ẹni tí ọkọ mẹ́kọ̀ọ́ náà lójú ẹ̀ tí ń bá mọ́tò jẹ́ wọn ni máa lè dà á máa lẹ́yìn sàdàwù gbogbo wa ń yẹsẹ̀ wà mùsùlùmí tí ẹ bá ti mọ̀ pé òun náà mọ̀ á kókó ìsọ̀nà òdòdó a nǹkan yìí a ẹ̀kadà pọ̀ mọ́tò náà ilẹ̀ yìí a níbi tá a la tèmi dé ní aládùnmí ò débẹ̀ o àti wá ti mùsùlùmí nù àmọ́ níjọ́ tí ẹ bá ti ń lè pè mára rẹ̀ tí èsì tiẹ̀ àgbẹ̀bí nípa lẹ́yìn sá lẹ́yìn náà ní abá kaṣáwó hadithi ibi mo ti wí nínú ọdún mẹ́jọ kéèkéè ní ìjà àtúnmí ẹ̀rí tí wọ́n sọ débẹ̀ pé máa ní dàá ilman laysa lahu ẹni wọ́n bá lóhun ní màkà tí ó sì máa tí wọ́n á sọ àwọn èèyàn èyí tó ti ẹ̀kú ní ma ṣẹ̀ríà àmọ́ wọ́n ní kọ́dà gbogbo mà pátá ni ìbílẹ̀ náà láti kìlọ̀ fúnra wa gbogbo ẹni tí ń lọ bá yẹn ṣe mẹ́kù kí ń bá wọn yẹn ṣe wà ẹ̀ kì í sì wà mùsùlùmí o torí pé ó kọ́ ti ẹni wọ́n kọ́ síbẹ̀ o mà ní dàá máa laysa lahu náà lò òun náà wà gbé kírẹ́dìtì mẹ́wàá ló mọ ilé ìyá àbí mẹ́jọ kò sí nìkan bí ẹ bá fẹ́ rán yàn lọ́wọ́ ẹ̀kọ́ àwọn mùsùlùmí lọ ẹ̀kọ́ tí wọ́n ẹ̀kọ́ wọn sọ́sàn lóru ìsìláàmù gba gbogbo ọ̀rọ̀ táwọn àwọn òkè àkókò àwọn lọ́wọ́ olùdarí gbàdé ní lónìí ní ọba rẹ ní sàkódà wọn làwọn kan béèrè pé ṣé ìtẹ̀fẹ́ wà ní àbí ìtẹ̀fẹ́ ẹ̀ wá ìpàdé ìsàlẹ̀ nínú ìwà mùsùlùmí kọ́ wọn gbogbo ẹ̀dá làwọn gbọ́ láwùjọ ọ̀rọ̀ sàṣà ọkọ̀ sàánù wa tọ́yì wọ́n lè yẹtẹ̀ bá wá maq'adahu minan nar ànábi ní kọ́ra tó ẹni bẹ́ẹ̀ kọ́kọ́ wá rẹ̀ mú ibùdókò tó bá wù nínú náà ọ̀rọ̀ sọ wa mẹ́. ومن دعا رجلا بالكفر قلنا لا ميتوني من دعا رجلا بالكفر أو قال يا عدو الله وليس كذلك ẹni ó bá pe ẹnìkan ní kèfèrí àbọ̀pọ̀ ẹnìkan lọ́tọ̀ ọlọ́run àdàpé kèfèrí ní ọ̀tọ̀ ọlọ́run ní a bá pè yẹn ní àbúrò láì àdàpé kíni àdàpé kèfèrí ní ìtumọ̀ àdìbò nù àwòkọ́lá yá àbúrò lọ wà lẹ́yìn sàkàgà tẹ́ni yìí sì ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé àwa wádìí ẹni yìí ṣe kèfèrí kì í sọ̀tọ̀ ọlọ́run ìlà àárọ̀ àlẹ́ ẹni ó wí jáde èdè gbólóhùn yòó ní lọ lásán yọ padà sórí tiẹ̀ ní oní gbogbo ẹni tí ẹnu rẹ̀ ń lẹ̀ sí ama ẹlòmíì sọ́dọ̀kúta òun lẹ̀ ní kúfúrú ọlọ́kọ́ mọ́sáàsá ni wa Ànábì ní gbogbo ẹni tí ọba pè ẹnìkan man da'a rajulan bil kufri aw qala ya aduwwa Allah tẹ́lẹ̀ ní èsì ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tọ́lọ́run lọ́dọ̀ tiẹ̀ kọ́
tí èsì kèfèrí lọ́dọ̀ ọlọ́run ìlà hara àlè ọ̀padà sórí rẹ̀ mọ́ òun ni wọ́n bí ẹwọ̀rọ̀ hikma wọ́n bí àfa kan náà àwọn ọ̀gbọ̀n wọ́n ní kálẹ̀ lè pè ní kèfèrí wọ́n ní alàlá ukaffiru illa man kaffarani alàlá ukaffiru illa man kaffarani yá òun ọmọ ẹnìkan ní kèfèrí àtẹni ọba pé òun kèfèrí tòun tọ́ dáhùn tó dúpọ̀ òun ṣe kíni ànábì sì ti lẹ́ni ọba ti pé ẹni tí èsè kèfèrí ara èyí wọn nìkan lọ dáhùn lójú lé ní ẹni bẹ́ẹ̀ kèfèrí nípa báyìí ẹ̀dá kan ẹ̀dá wọ́n ara wa ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì tá a bá ń ka tíra ń ló fi dá kéèyàn ní àfa tí wọ́n ṣàlàyé rẹ̀ fún yẹn mistake tẹ́lẹ̀ mi ṣe ọmọ yàtọ̀ láàrin káwọn afọ sọ pé iṣẹ́ yìí ó kúfùrù àti kí wọ́n pè yẹn ní kíni káfíù ìyàtọ̀ bíi sánmà sílẹ̀ níbẹ̀ láàrin méjèèjì. Al-Imam Ibn Taymiyyah Shaykhul Islam rahimahullah ta'ala Al-Imam Ibn Taymiyyah ń bá tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kúfùrù oni man thabata islamuhu bi yaqin man thabata islamuhu bi yaqin la yazulu anhu illa bi yaqin man thabata islamuhu bi yaqin la yazulu anhu illa bi yaqin Ànábì lẹ́ni Ibn Taymiyyah rahimahullah ní ẹni tí ìsìláàmù rẹ̀ bá ti dá wa lórí pé mùsùlùmí lámàáyé nǹkan ìgbà tàbí máa yà pé mùsùlùmí ni a ti máa dáwọ́ ìsìláàmù rẹ̀ nǹkan kan ò lè gbé ìsìláàmù rẹ̀ kú àti kákùnrin tó dájú ni àmọ́ bọ́yá àìkórí èèyàn kékeré o Ibn Taymiyyah ní bal la yazulu anhu حتى تقام عليه الحجة وتزال عنه الشبهة بل لا يزول عنه حتى تقام عليه الحجة وتزال عنه الشبهة ìyẹn ni pé kọ́dà bẹ́ẹ̀ bá kásẹ̀ kèfèrí máa yà lọ́wọ́ Ibn Taymiyyah àtúntò kò gbèsè méjì lẹ́gbẹ̀ẹ́ ẹ bá ń bí iṣẹ́ gíní kèfèrí ọwọ́ akú gíní ó kò gbèsè méjì iqamatul hujjati alayhi sẹ́nu pé lẹ́ǹsẹ̀ yìí kéèyàn lọ sàárè máa lọ gbé bàbá kan tó ti sùn jẹ́jẹ́ tiẹ̀ iṣẹ́ kèfèrí ni ó wá gbé ẹ̀dá gbé kí ní iṣẹ́ kèfèrí ẹ̀ ti ṣe ìkọ́mọ kíni tó gbà lóye mi. kọ́dà bẹ́yẹn bá tún wíyọ Ibn Taymiyyah àníkè tán wa tuzalu anhu ash-shubha ẹ̀wúrú bẹ́ẹ̀ ni wọ́n á níbi àtẹ̀báwọn ẹni ọlọ́run náà làwọn abẹ́ ṣubú àná wa tuzalu anhu ash-shubha ìrújú ń bẹ fún ọ̀dà ọ̀wárí bẹ́ẹ̀ àwọn ẹni ọlọ́run wọn ò tọ́ ọlọ́run kọ́ náà wọn ò tó ànábì àwa gbọ́dọ̀ máa wá bí sàárè wọn a máa pa wá bẹ́ lọ́n pẹ̀lú ipá bẹ́ẹ̀ àwọn gan fúnra wọn. la yasulu anhu hatta tuqama alayhi al-hujja wa tuzalu anhu ash-shubha Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala bẹ́ẹ̀ náà gbogbo àwọn àpá náà sọ itlaqul kufri ó yàtọ̀ fún káfíru bẹ́yàn bá ń ṣiṣẹ́ irú lápẹ̀lú wa pẹ̀lú èdè mọ́ wá nísìn gbogbo ẹni ọba pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ìpe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ìṣẹ́kù fún mi àmọ́ láti pé lámàyín ọmọ lámàyín kèfèrí ni àwọn afáàní yahtaju ila hukmi al-qadi yahtaju ila hukmi al-qadi torí pé n ti ń jẹ́ ìdájọ́ ọ̀bọ̀wò ni pé adájọ́ wa àṣẹ́sì gbogbo tí Ibn Taymiyyah àwí ǹjẹ́ ṣubú à ń bẹ fún ǹjẹ́ uqimat alayhi al-hujja àti bẹ́ẹ̀ 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 lọ ẹni wọn bá ti wá rí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ bá pé wọn ní kọ́dà tó dáa ní pé kọ́ọ́dí ní kọ́ dájọ́ pé lámàáyí ti kú nù mùsùlùmí torí kíni torí pé ní kéèké ṣe kálímọ̀ téèyàn kan sọ lẹ́nu lásán ó ní ìjọ́ tẹ̀lé ìtumọ̀ ẹni pé láti wákàtí ọ̀wọ́ ni gbogbo àwọn ìyàwó rẹ̀ jẹ́ tiẹ̀ mọ́ gbogbo àwọn ọmọ rẹ̀ gbọdọ̀ kú lábẹ́ rẹ̀ ọmọ kó ràn wọ́n bọ́ bá kú ẹ̀ gbọdọ̀ wẹ́bẹ̀lẹ̀ pẹ́kùnù sí la ẹ̀ sì gbọdọ̀ sí síbi sàárè mùsùlùmí àwọn ọmọ rẹ̀ ò sì gbọdọ̀ pín kọ́bọ̀ ní ogun rẹ̀ lẹ́ni abárí pé ó ti di kíni ó ti di káfíńù ọ̀nà ọwọ́ ìfà pé ọ̀rọ̀ káfíńù sí lẹ́nu mufti àbẹ́nijọ́ tẹ̀ tó mufti nípa báyìí ẹ̀dàkùn ẹ̀já wo ìsáàdì ìdá nẹ́bí yóò
kò sí tí ó ná yàn láti kìyàmà ọlọ́wọ̀n ní bí yàn pé èsì kò pé lámàáyín kébè kò sí igbe nínú tọ́lọ́wọ́ bí yàn ní pé èsì kò pé lámàáyín ọmọ lámàáyín ní kébè kí lòun lè wá wà láti rẹ̀ lọ́rùn sí yá bí yàn bá ṣe nǹkan báyìí lẹ́bi rí wáráwọ̀ àwọn àfáà yàtọ̀ fáwọn àtìrà àwọn tí ó gbọ́ súnà nàbì yìí sallallahu alaihi wasallam ọ̀wọ́n ẹ̀kọ́ ni wọ́n pe lámàáyín ọmọ lámàáyín kékeré yàtọ̀ wá sọ ní yóò kó kọ́lẹ̀. àmọ́ àwọn náà ní tijú àti sọ pé lẹ́yìn bá ṣe wù nǹkan báyìí ó ti di iṣẹ́ kéde iṣẹ́ fúfú òun làwọn afáàmà yẹn ju ẹ̀ fọ́ọ̀kù bayna al-kufri wa itlaq al-kufri ala mu'ayyan wa itlaq al-kufri ala mu'ayyan. nítorí àwọn ọmọ ẹsẹ̀ bẹ́ẹ̀ náà ní wà débi tí wọ́n gbọ́ bí ọba lọ rí bẹ́ẹ̀ padà sórí táwọn nù kò sí náà wọn ní gbẹgbẹ pé tọ́ bí ẹ bá ṣe wú bẹ́ẹ̀ ló ṣe iṣẹ́ kẹfẹ́ rí ní sàlámù alaykum bọ́ bá ṣe òdì kẹfẹ́ bí ọba sì ṣe ọwọ́ àmúṣùmí àmì yìí tí kákan wàá gbúrò kankan àbí masáyìlú tẹ́kẹ̀ láàbùn bẹ́ẹ̀ kátorí ẹ̀ máa gbẹ̀yàn ní kèfèrí bẹ́ẹ̀ ni wọn bá ti jẹ́ kèfèrí lọ́dọ̀ ọlọ́run wọn tó pé ara àlè ànábì ló ń bẹ́ o sọ̀rọ̀ wọn wà lórí ọ̀sẹ̀. kìtàbù ẹ̀kọ́ bá kìtàbù ní ìní ìwé ìgbẹ̀gbáyà kákan lẹ́nu bá díẹ̀ ọ̀rọ̀ nípa àwẹ̀bọ̀ inú tí ó ṣe pàtàkì dáàsì ọwọ́ ṣẹ̀kẹ̀lẹ̀ mú lónìí gẹ́gẹ́ bí àdéhùtà ló bẹ̀rẹ̀ ló ṣe bá àwọn obìnrin púpọ̀ eléyìí náà ọwọ́ wà púpọ̀ lọ́dọ̀ àwọn obìnrin àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò wa wọ́n dàpọ̀ tó fetí sí i. ọ̀rọ̀ ẹgbọ́n mọ́ wá ń bá yín fún lọ́yàn àbí ìyá kíní ẹ̀yìn náà fún ní kíní ó ní tí máa fa o nínú ṣẹ̀ríà o torí pé nínú tí máa fà ní pé yahrumu min ar-radaa ma yahrumu min an-nasab. a ti mọ̀ ní sìn pé gẹ́gẹ́ bá Al-Qur'an al-Karim ti là àwọn ọ̀rọ̀ obìnrin kan bẹ téèyàn gbọ́dọ̀ fẹ́ kí ni ń fà wọ́n jọ bìín wọ́n jọ sí kí ni wọ́n jọ bìín bí ẹ̀gbọ́n yẹn àbúrò ẹni ọmọ ẹ̀yàn obìnrin àbí kí tó ni wàbànàtò àfi wàbànàtò tó ti ọmọ ẹgbẹ́ ẹni àbọ̀mọ àbúrò ẹni lọ́kùnrin àbí ní obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rọ kan ní Suratul Nisa ayé àtọ́bẹ̀rẹ̀ pẹ̀lú hurrimat alaykum ummahatukum wàbànàtukum ila akhir al-aya. bàbá wo gbogbo àwọn tí Al-Qur'ani kàkálẹ̀ yìí nǹkan kan náà ló sọ fún fáwọn ní pé mọ̀lẹ́bí ni wá mọ̀lẹ́bí tó súnmọ́ púpọ̀ ni wá níbi ìkálà ọmọ ẹ̀gbọ́n bàbá yàn sínú ilé ìwé fẹ́ o ọmọ kẹ́ni ọmọ ẹ̀gbọ́n bàbá yàn àbọ̀mọ àbúrò bàbá yàn ní Aliyu radiyallahu anhu ṣe fẹ́ aṣáájú wa Fatima radiyallahu anha lọ́pọ̀lọpọ̀ ń sì gbọ́ lórí náà èyí tí ọba mo ní pé ẹ̀gbọ́n tàbúrò ẹ̀gbọ́n gbọ́dọ̀ fẹ́ ọmọ àbúrò àbúrò náà gbọ́dọ̀ fẹ́ ọmọ àmọ́ ẹ̀gbọ́n bàbá tí eléèkó ń pè ní kọ́sìn kò sínú kínní kò sínú mọ̀hálù tẹ̀lé nìfẹ́. bọ̀tí bí táwọn sọ̀rọ̀ lọ ni pé gbogbo àwọn tí Olúwa ṣe lé wọ̀ ní pé a bẹ́ẹ̀ bá fẹ́ yàn ẹ má fẹ́ láàrin àmúlé ọ̀kan náà nínú. kíní kan bẹ tó yẹ pé ní ó lè sọ àwọn ẹlòmíín bí wọ́n ti lè wọ́n ó dènà sí ọtó tí ó sọ wọ́n di bí kíní bí àwọn ọ̀rọ̀ yẹ yé àwọn ẹ̀yàn ọmọ ẹ̀yàn ìyá ẹ̀yàn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò yẹn tí ìṣẹ̀lẹ̀ ìsìlámù pọ̀ ká fẹ́ra wà nítorí pé asúnmọ́ra ẹni pẹ́kípẹ́kí nǹkan kan wá ń bẹ bó tilẹ̀ kéèyàn ó jìnà sí yàn tó ó lè sọ ẹ nìkan di irú ipò bẹ́ẹ̀ tọ̀ lẹ́tọ̀ọ́ sí àtìfẹ́ òun là ń pè ní àwọ̀rọ̀ àwọ̀rọ̀ kìtàbù àwọ̀rọ̀ ọ̀yàn fúnfún gbogbo ẹni tí obìnrin bá ti lè fún lọ́yàn ipò ọmọ tó bí lọ́wọ́ àti ìṣẹ̀lẹ̀ ọ̀wá ma lórí tiẹ̀ ìyá tó fún ọmọ obìnrin kan lọ́yàn lẹ́sìn lápèjúwe
ọyàn tó fún yìí ìdájọ́ rẹ̀ ọ̀sán kan àwọn ọmọ tí kíni tí ọmọ obìnrin yìí náà bá tún bí ẹnu àwọn kan ọ̀nà kan tí rọ̀gọ́ wò lè sàn lọ ní kíni àlùsù kò lè sàn kan kíni àlùkò lè kan yá obìnrin yìí kò lè kan bàbá rẹ̀ kò lè kan bàbá rẹ̀ kò lè kan ẹ̀gbọ́n ẹ̀yẹ ẹ̀gbọ́n bàbá rẹ̀ yóò nìkan àmọ́ gbogbo fòrúurú rẹ̀ tọ́ba tún jáde lára tiẹ̀ náà ìdájọ́ òlefẹ́ lamẹ́yìn yóò ṣe kíni yóò kàn wọ́n náà òun ni mo fi ní kó ṣe pàtàkì púpọ̀ nínú nǹkan yẹ kí tí a kà fún tó ṣe yẹ ká kà fún gẹ́gẹ́ bí òfin ọlọ́run òun ni pé a gbọ́dọ̀ máa irú ta láàgbé ọmọ fún pé ẹ bá ń fún ní ọyàn tó pé ẹni ọba ti fún yàn lọ́yàn ọ̀dà bí ọmọ tí kìíní bí ọmọ tó bí bẹ́ẹ̀ yóò ṣe tírìtì ọmọ tó bí bẹ́ẹ̀ náà láti tírìtì ọmọ tó fún ní ọyàn. Insha Allah ta'ala padà wá ka àwọn ìdájọ́ tó rọ̀ máa kọ́kọ́ lápèjúwe iye ọyàn wo lóbìnrin lè fọ́mọ tí ó tó dúró ta wí àbọ̀kànmọ́ ọyàn gẹ̀ẹ́ka lásán àbí gẹ̀ẹ́ méjì àbí mẹ́ta ni ọmọ ọdún mélòó lọmọ gbọ́dọ̀ wà tó ẹgbẹ́ ní bọ́bá ti kọjá gba ìdíyàn bá fún ọyàn sínú abọ́ tó mú òun ní ìbéèrè táwọn yìí máa béèrè dání pé èyí sì wọ ọmọlúwàbí àmọ́ kò sí ọ̀rọ̀ pé ọgbẹ́ wọ̀ ń bẹ òun lẹ́nu ní olóhùn ọyàn ìyàwó lápẹ̀lú èyí wọ́n èyí sì wọ ọmọlúwàbí àmọ́ ìwọ̀n ọ̀sọ̀ ìyàwó rẹ̀ bí kíni ọ̀sọ̀ di èèwọ̀ rẹ̀ ara òfin tá a padà kà ó ní iye ọdún kọ̀mọ̀ máa wà tó bá ti kọjá ọdún ni tó bá ti kọjá gbà ni gbogbo ọyàn tí ọmọ ọba àmú kò ní ìdájọ́ mọ́fẹ́ lámẹ́yìn ìwọ̀n náà lè fẹ́ làkàṣèkè tó ṣàkóso ọ̀tá torí ọjọ́ tó lọ báwọn tó bá tún níbi ẹ̀fọ́ ní kúkúrú ọ̀rọ̀ nípa ọ̀gá òun ní bàtà bàtà bẹ̀rẹ̀ láti lè fi kọ́lọ́ yá lórí àti الله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه Number 1, 2, 3, 4, 5. Ṣé wíwọ̀ tó ń fẹ́ wọ̀ ń sólè di lọ́wọ́ àbíkò dé lọ́wọ́? Nàbà tún ní pé táwa kí nìjọ náà lọ́wọ́ káwọn obìnrin sí wà táwọn náà jẹ́ ti hàn kúrán tí mọ́mú wa ṣe mistake. Irú ìgbà tí fẹ́lá náà bí wọ́n tásí táwa kí n kí n lọ́wọ́ táwọn yẹn máa ń pàtẹ́wọ́ kó fi lè máa bá náà ti dé òun. Táwọn gbàdá wa sọ pé àwọn obìnrin máa ń pàtẹ́wọ́. Ṣé ó lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin láti pàtẹ́wọ́ kí mọ́mú lè mọ̀ fóun ṣe mistake àbọ̀ tẹ̀lé náà létí bí tí ó kéré òun. Ìbéèrè yẹn ṣe pàtàkì àkọ́kọ́ òun ni ìdáàbẹ̀rẹ̀ ìdáhìyà tó mọ̀ sí àwọn tí a bá fi kí mọ́ṣáláṣí gẹ́gẹ́ bá ti mọ̀ pé àdẹ́wà Muhammad sallallahu alaihi wasallam nínú hadith tó lẹ́sẹ̀ lẹ́ àdẹ́bìnrin gbogbo bí a bá ti pè ní mọ́ṣáláṣí àìwọ́bẹ̀ àjòkó kátó jòkó àkìrákà méjì ní jẹ́kẹ̀lẹ̀ ìyájú àdìmọ́sí bọ̀rọ̀ pé ìyá kan láàrin bẹ́ẹ̀ bá wá wọlé tó ń kíjà máa lọ́wọ́ ńkọ́ sẹ́yìn ti yé ọ̀rẹ́ lómi ó tún wá rò pé ànábì ti ní ẹ̀yọ̀ ọ̀gbọ̀dọ̀ jókòó àti kọ́kọ́ ó jókòó ọwọ́ nú kíni ọwọ́ nú ìrún ni èyí ó ti gbé ìyájú àdìmọ́sí òun náà agbádìí ìlẹ̀yìn má jókòó lànàbì bí ẹni ọwọ́ mọ́sálásí tó bá tí wọ́n ń kírun lọ́wọ́ kí ni ó ṣe yọ wọnú ní pẹ̀lú wọn èyí tí ó tún jọ àsìkò hajj ní súnmọ́ yìí gbogbo àwọn tó fẹ́ lọ lọ́wọ́ sí rọrùn pẹ̀lú lámìyàn náà lọ́wọ́ sí rọrùn àtàwọn àtàwọn lọ́wọ́ lọ́dà bá a bá wọ kàábà ìkéta yìí àtùmọ̀ sí ìgbéyàwó bá fẹ́ ṣe fọ̀ wá fún gbogbo alálàájì àbẹ̀nú wọ́ra tó bá ti láníyàn pé lílọ tí ń lọ mọ́sálásí àmọ́sẹ́rù àrámù yóò ń lọ sí kíni ń lọ sí kọ̀wáfù náà yóò fi bẹ̀rẹ̀ ọ̀ní sẹ̀sẹ̀ kí tàbíyàtò masílì náà pé wọ́n là lẹ́nu níbi àbájú kọ́ mọ́sálásí àwọn exceptions ni orúkọ ní ìjòkó wọ́n bá ti ń wọlé ìwé ìlú ló fi ṣe tàbíyàtò masílì wọ́n bá sì parí ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá kíra ká méjì nígbà wọn ló tó jò wọ́n jẹ́ kó jókòó náà títí tó fi kí ẹ̀rọ ọ̀rọ̀ ti yé bọ̀dé tá a bá béèrè ni pé ní àwọn mọ́sálásí míì tí wọn ò sì máa kí jàmbá
àti mọ̀ pé bàbá wọ mọ́sálásí súnà nàbì ní ká kí tahiyatul masjid. Ànábì Muhammad sallallahu alaihi wasallam náà tún wá dápọ̀ àwọn àsìkò kan pé àìyàn náfìlà láwọn àsìkò wọn. Ìpè àsìkò báyìí ó àmọ́yàn náfìlà bẹ́ẹ̀ àsìkò báyìí ó mọ́yàn náfìlà. Ara wọn lásìkò tí àlùfáà dápọ̀ wọn. حين تضيق الشمس للغروب nígbà tí òun múra àti wọ̀ lọ́wọ́ àti ìgbà tí ń wọ̀ lọ́wọ́ òun ìlú nàfìlà. àmọ́sá lè kí wọn ọ̀ràn yẹn náà bẹ́yẹn bá sùn látàlá sáré tó yẹ pé gbà wọn lọ́sẹ̀sẹ̀ wá jí yóò kí wọn ọ̀ràn yẹn. ẹ̀rí yìí wọn lè pé man nama ani salati aw nasiyaha falyusalliha ìdá làkàrà gbogbo gbàdéyàn bá ti rántí lèyàn máa sàn ẹ̀wọ̀n kínní ẹ̀wọ̀n ọ̀ràn yìí. orí náà àwọn àsìkò tá a nẹ́bi sọ̀rọ̀ sọ́lá ní ká má kẹ́wọ̀n àwọn ọ̀run wo ni àwọn ọ̀run náfìlà. ẹ̀wọ̀n tahiyatul masjid sì ní ọ̀ràn yẹn ní àbí náfìlà náfìlà ni òun ló gbé káàkó béèrè pé nǹkan méjì lọ́wọ́ àpapọ̀ èèyàn wọ mọ́sálásí ọ̀lẹ́kọ̀ọ́ àti kíkà ìyàtú almasjid. àmọ́ wá wọ mọ́sálásí lásìkò tí ànábì ní kéèyàn ọmọ yàn náfìlà èwo lèyàn wà múnú méjèèjì. àwọn àlùfáà wọ́n wòye sí ìdájọ́ méjèèjì àdéhùn tó sọ eléyìí àdéhùn tó sọ eléyìí. ohun táwọn àfa àkọ́kọ́ máa gbìyànjú láti ṣe ni pé al-amalu bil adillati kulliha. bàbá wọn náà dábì lo gbogbo àdéhùn kénékejì tí ọ̀kan kan ní takora wọn ìlú ìlọ́dà. òun ni al-Imam Shafi'i rahimahullah ta'ala wal Imam Ahmad ibn Hanbal fi riwayatin anhu. òun làwọn lò mọ́síláàpù ni làwọn lò pé èèyàn yàn náfìlà tọ́ba ṣe pé náfìlà òun ní sábàbà yóò ṣe kíni yóò yàn náfìlà kọ́dà kọjá sí kò èèwọ̀ àmọ́ pẹ̀lú májèmú pé náfìlà òun ó ní kíni ó ní sábàbà. inú sábàbí ni kéèyàn wọ mọ́sálásí ìwọ mọ́sálásí lọ sọ ọ́ di pé kéèyàn yàn náfìlà. àmì yẹn ti jókòó mọ́sálásí fún rẹ̀ tẹ́lẹ̀ bóyá ń ṣe tìláwà lọ́wọ́ àbí ọkàn ronúlẹ̀ kan náà já ọyẹ yẹn náfìlà ọ̀gbọ́dọ̀ ìdí kí náfìlà ní àsìkò tá a nàbí ní ká máa yàn náfìlà ìyàtọ̀ tí Imam Shafi'i ṣe ni pé àmọ́ bẹ́yẹn bá ní kọ́ọ̀sì àti wọ mọ́sálásí tí èsì ṣe kọ́ wọ mọ́sálásí torí kọ́ bá yàn náfìlà lápẹ̀júwe olùdarísù tẹ̀yàn wáyé lẹ́yìn àlàsárì nínú àwọn àsìkò tá ìkẹwọn al-Imam Shafi'i rahimahullah wal-Imam Ahmad ibn Hanbal rahimahullah wọn ni dawatu al-asbab àwọn ọ̀rọ̀ tó bá ní kíni tó bá ní sábà. ara dawatu al-asbab náà ni èèyàn parí tàwáfù rẹ̀ ní magiribi bẹ́ẹ̀ tó ẹ̀yà alálàájì. náfìlà tá a máa ń yàn lẹ́yìn tàwáfù ọ̀ràn yẹn náà bí náfìlà náfìlà mọ̀ ń yàn. irú eléyìí wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Imam Shafi'i Imam Ahmad dawatu al-asbab èyí wọn ní kíni oní sábà kíni sábà bí rẹ ní pé ìgbà tó parí ìwà àfò rẹ sínú wọn kò ti yé àmọ́ kì í ṣe pé òun pé ọkọ̀fẹ́ yẹn náfìlà ni àgbọ̀ kan tí mo jẹ gbọ́njọ́ kan lẹ́nìkan ní wọ́n dá àwọn náfìlà ni ẹ̀yà lásàrò wọ́n sì lè yàn máa yàn èèyàn ṣẹ lọ́wọ́ bá yàn náfìlà bẹ́ẹ̀ gbogbo ẹni tí wọ́n bá ń dárú yẹn náfìlà báwọn àlẹ́bí ni ojú yà yẹn wá ní kò bẹ́ẹ̀ torí nǹkan tó lọ nígbà tó yẹn bá wá ní wọ́n dá àwọn náfìlà nígbà tá a lè wá lé ọmọ yẹn náfìlà bóyá ṣe ìtọ́ni lọ dà ẹnu ẹsẹ̀kùsì lé yẹn lè pé ìtọ́ni máa gbẹ ẹnu mi sọ̀rọ̀ ẹni ọba wúlú eléyìí jáde ọ̀rọ̀ ṣe ìtọ́ni lọ sọ ọ̀rọ̀ kan sọ wa mẹ́ sọ nípa báyìí bí òkèlú eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wa lóde òní ẹ̀rọ wa fara mọ́ àmọ́ ká sọ fọ́nrán mi lè fi gbọ́n bò mí. Al-Imam Malik rahimahullah Al-Imam Malik ibn Anas rahimahullah lórí tí Imam Malik dúró sí tiẹ̀ ní pé idha ijtama'a al-hadir wal-mubi'u wal-mubi'u ghuliba al-ahad gbogbo wàdà abárí tí
anabi bá kọ́ kankan a sì rí ẹ̀rí mi pé àdèsè má ṣe ń ju àdèsè lọ òní máa mọ̀ ní pé ó lórí pé bẹ́ẹ̀ bá wọ mọ́sálásí lásìkò náà yú má ṣe kí ni bọ́ọ̀lù ẹ̀yà náà fi là dúró ẹ̀yà bá ṣe bẹ́ẹ̀ lọ́yà bí ìmáàmù máa ń dùn àmọ́ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ náà fara mọ́jú òun pé ìkókó ẹ̀rí méjèèjì pọ̀ wọ́n wà mẹ́ta ìmáàm Shafi'i wọ́n wà qawlun àti ìmáàm Ahmad bin Hanbal rahimahullah ní àkọ́lọ́ ìgbẹ́ yìí èyí ni pé ẹni tí wọ́n máa ṣe mistake sáwọn òbí ó bẹ́rì tó bá pé ní mọ́ṣáláṣí àwọn ọkùnrin tí wọ́n kájú òṣùwọ̀n ni wọ́n bẹ lẹ́yìn ìmáàmù ọ̀kan obìnrin kò tí ì kan kí ni kò tí ì kan àwọn obìnrin àwọn ọkùnrin náà ni wọ́n pe àkíyèsí ìmáàmù gẹ́gẹ́ bí àáfàá ti wí níbi tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin dé lónìí ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn àwọn obìnrin fẹ́ lè pẹ́lú ní kéwù léyìn tó ṣe pé ọkùnrin ló ṣe kọ́ máa kọ́yàwó rẹ̀ ní kí ọ̀pọ̀lọpọ̀ brọ́dàsì ní bí ìbá ẹgbẹ́ yóò lójú tí ọbẹ̀ lè tẹ̀tẹ́rà sí ìyàwó rẹ̀ kò sí dìbò kan bẹ́ẹ̀ torí dáàbà wí yìí ó lè ṣẹlẹ̀ lóòótọ́ arábìnrin yìí bóyá òun á gbọ́ á ní àgbọ́ á ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn tí wọ́n sì kò ní ẹ̀yẹ mọ́mù yìí bọ́rọ̀ bá ti kọjá iná àti iná ìdájá àwọn ọkọ̀ ìjọba ẹ̀rìn ní méjì ń ṣẹlẹ̀ ní ẹ́ àwa ní pé obìnrin sọ̀rọ̀ owó ilé yìí ó ti ọgbà ṣòkòtò lọ́wọ́ àwọn obìnrin ọkùnrin arábìnrin yìí kó ní sùúrù tó bá rí pé ẹnìkan nú àwọn tí ń bẹ ní mọ́sálásí lọ́kùnrin tí ọmọ pé máa mú ṣe mistake tó tún ṣe alhamdulillah bọ́bá rí ti pé wọ́n tún ṣe bí òní wọ́n tún ṣe tí ó wà kọ́kọ́ ṣe ni pé kọ́ pàtẹ́wọ́ ànábì yọ̀ǹda pé lórí ìrọ̀ àtẹ̀síkú lè nìsa ìmáàmù tóun náà bá gbọ́ ṣẹ̀rí àyè ó ti mọ̀ pé àtẹ̀wọ́ ìsáàdédé parẹ́ lórí ìrọ̀ yóò ti mọ̀ pé nǹkan kan lọ́sẹ̀ yìí àmọ́ bóbìnrin yìí bá wá rí pé màmú yọ ọ̀gbẹ́ náà ọ̀gbà tún pàtẹ́wọ́ náà kò sí gíní ọ̀gbọ́ ọ̀dá ìfikọ́ wá sí kí ni ọwá kí àyà jáde láti fi tún ìmáàmù àti ìfìyàn sí ó ti jẹ́ àkọ́kọ́ ní sùúrù kí owó bọ́yá alágbègbè ọlọ́run bá tú náà bọ́yá. Jẹ́ ọkọ̀ sí bàbá rẹ̀ ó kọ bí ó kọ bàbá tí wọ́n ló jẹ́ wọ́n fi lẹ́kìtà bọ̀ ohun òun òun náà fi lẹ́kìtà láti primary school àti tó fi gba university ọkọ̀ yìí náà tó tó tó. ẹ ṣé bàbá rẹ̀ náà lẹ́nu. wọ́n bá rẹ̀ kọ́. Ìgbàlódà ti wá, bàbá àtẹ̀tẹ̀ ìgbàlódà ti wá ní sọ̀rọ̀ ẹ̀kú jẹ́. Ìgbà tó kàdà bí agbóhùn ìjọba àwọn sọ̀tọ̀ wà á jẹ́ bí àwọn ẹ̀dá sísá ìjọba àwọn sponsors rẹ̀. Aláìwòye lọ fẹ́ yàtọ̀ àwọn coaching. Ẹnu ẹ̀yin lẹ́ ṣiṣẹ́ lórí ilé ìwé tí ó dọ̀ lójú tí wọn náà nígbà táwọn òkè. Ṣé nígbà tí ẹgbẹ́ yìí náà ń mọ ẹ̀rí àbí ìbílẹ̀ tó mọ̀ pé ó rí bẹ́ẹ̀. Ẹja máa fáwọn èèyàn ní excuse ẹni tí ò kéwú tí ò máa yà tí ò máa àbí ibi ìpè ẹ̀yìn nísìnyí tó wá rántí pé bàbá kan bí ọ tí ó jọ lójú tí wọn náà èyí tó wá jẹ́ dẹ́wò tí wà lọ àwa tá a mọ̀ á àwa náà wà súnmọ́ ọgá àti kò rí bẹ́ẹ̀ o àṣẹ ọlọ́run ni o ẹ̀sìn má dínà àṣẹ ọlọ́run ọmọ ìgbà yìí lẹ́wàá lu ẹ̀sẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ò gbé bẹ́ẹ̀ bá ṣàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn ọmọ yóò wọlé létí wọn ọdún gbogbo tí lè wọ́n jẹ́ arákùnrin yìí òun ní lọ́rùn ó lo òfin ọlọ́run fún ìbínú òun nínú wọ́n sì ń ṣe kéjọ ní ìbíyàn tí lè wọ́n dàgbà tó kò sí ewu kankan bẹ́ẹ̀ kò sí ewu kankan bíi pé ìyẹn ló kọ̀ kan tẹ́lẹ̀ ó sì ní ọkọ̀ tí òun jẹ́ ìyóò rọrùn púpọ̀ so àmọ́ advice mi ni pé kí wọ́n jẹ́ káwọn tí ó ṣe wàhálà lórí rẹ̀ náà kí wọ́n gbọ́ yí pé kìí ṣe ka ìwò ìkọjá púpọ̀ ọ̀nà ọ̀nà láì ṣe pé
gbogbo wíwà báwọn àti sọ pé kò sí nínú ìwà ọmọlúwàbí ọmọ ìyàwó rẹ̀ gbàgbọ́ ilé mùsùlùmí gbọdọ̀ ìgbà sí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ọ̀tá. Sáwọn gẹ́gẹ́ bí a bí bàbá tí ó kú kékeré tó lè jẹun tó lọ́rọ̀ púpọ̀ báwo ni ẹ̀ tí ẹni wọ́n kú kékeré báwọn ọmọ rẹ̀ lè jẹ́ ìṣẹ́ báwo ni ìṣẹ́lẹ̀ àti kejì ọjọ́ bí ọkùnrin ọ̀rẹ́ ìdáwọ́ àfa ní bàbá tó kú sí kèfèrí àwọn ọmọ sì jẹ́ mùsùlùmí àná kí wọ́n kó dúpọ̀ ń bẹ́ẹ̀ wọn ní kankan ní ogun rẹ̀ ṣẹ̀gbọ́n ọlọ́run ọmọ òkú ọlọ́run àṣẹ ọlọ́run ní ẹ̀yẹ́sọ̀tún ní láyárí ìmọ̀lẹ́lò káfíọ́ wà láyé káfíọ́ mọ̀ àjẹ́bí ní wọ́n mi ní ìgbógun kèfèrí lè sí ìgbógun mọ̀mí tó nípa báyìí irú bẹ́ẹ̀ kèfèrí bàbá yìí kú sí àbí kò sí nǹkan kan tí ó kan àwọn ọmọ yìí nínú ọgbọ́n rẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ kí bó ni wọ́n ṣe àbí ẹ ṣe bóyá láwọn kan tí bàbá yìí bí lọ́ngì sí láwọn ọ̀dọ́ rẹ̀. náà ni wí ẹgbọ́n láwọn tó lọ bá ẹ̀yìn àwọn ní kí wọ́n tó ṣe sókè rẹ̀ àbí tó bá pé àwọn yẹn náà yà sí irú báwọn àwọn ọmọ ni wá òkun ọ̀nà sí ìjọba jáǹfààní mùsùlùmí àmọ́ àwọn gbọ́dọ̀ mú bẹ̀rù bàbá fúru ẹ̀ lẹ̀ ọlọ́run wà àbábọ̀ wọn lè tó ní bẹ̀rù àmọ́ àwọn gbọ́dọ̀ mú bẹ̀rù lóde ìkọ́pọ̀ tó àwọn gbọ́dọ̀ gbogbo ìnáwó wọn àti ìgbàgbọ́ ìgbàgbọ́ Number 4. أليس به أكياس ثمن داعي ليس له. What's it mean? Ọlọ́run sọ àpálẹ̀ sí dáadáa. Mo rò pé owó ìta bá bẹ̀rẹ̀ yìí àwọn tí ó fún ní certificate Islamic law dèdè rí ìjọ pọ̀ náà ní irú Islamic law náà làwọn náà kọ síbẹ̀ fún èyí wọn ìjọra àwọn ìjọ ọmọ university tó ti ṣe irú Islamic law wọ́n sì ti mọ irú Islamic law tí wọ́n máa dèdè irú Islamic law tí wọ́n ń bẹ̀ èyí wọn lè ṣẹ̀ṣẹ̀ kankan àmọ́ èyí tó ṣe pàtàkì nínú tá a bá wí ni pé kó náà wá mọ̀ wá rẹ̀ òdodo ní òdodo la bá a sọ torí mo ti rí nínú irú àwọn tó lórí sàdúrógéètì báyìí lọ́wọ́ ó lè pé tó bí mi gbẹ̀ gbìyànjú kan bí ó ní ọtọ́rítì lòun ní Islamic law nígbà tó lọ́wọ́ wá sí ní ló bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ ogún ni wọ́n ń sọ ọba gbígbọ́dà kí ni obìnrin kí ni ọjọ́ inú ogun tó wà lẹ̀ ọba ní ọjọ́ fúdùfù láti ìbẹ̀rẹ̀ ogun dé parí rẹ̀ kò síbi gómìnà yìí máa jẹ́ fúdùfù ní ìṣẹ̀lẹ̀ ẹ̀ ń bọ́yọ́ bí àtòbí máa wò àti kó àtòbí máa wò kò síbi gómìnà yìí jẹ́ kí ni ẹgbẹ́rún lẹ́yìn làbá wí nísìnyí tí ì bá ṣe kọ́ wà níbi tí ó ti rẹ́ni tí ó da yọ balẹ̀ jẹ́ púpọ̀ torí náà ọkọ̀ tí wọ́n fi bára kàlọ́ fi kókó sínú tá a bá béèrè bí ẹ̀ bá ti mọ bóun ti mọ̀ mọ́ ọ̀kẹ́ ṣe dandan kọ́ gba sàtífíkẹ́tì gan fọ́nà bí ẹ̀ bá lọ lé kéwú náà pépé tánábì lèyàn ní àbí kókó bẹ́ẹ̀ àbúrú bẹ́ẹ̀ lọ náà kí ni wọ́n mọ èdè wọ́n bá ti gbìyàn ní tó ju èèyàn lọ́gá kéde bẹ́ẹ̀ èyí ń rọrùn fún yàrá kí ẹ kàn máa wá tẹ ẹni lẹ́yìn máa wà sọ́run ní Ìlọrin bí mo rí wọn máa fà kan ọlọ́pàá máa yẹ̀ bí wọn bá wọn ṣe wọn pẹ́ lọ́pọ̀ sáwọn ẹ̀sẹ̀ dáadáa ọ̀nkùnmi kan kéwú lọ́dọ̀ wọn nígbà tí wọ́n wá kékeré wọn máa ń fa àwọn ọmọ wọn náà lọ ọlọ́pàá sọ̀dẹ̀ mọ́bí ọ̀kan náà àwọn ọmọ wọn kí ẹ lọ́dọ̀ àfa wọn ní àwọn lọ́dọ̀ wọn mọ́ àfa àtàwọn máa ń lọ wọn kéwú lọ́dọ̀ wọn pẹ̀lú ọ̀nkùnmi tẹ́lẹ̀ wọn ní kí ló dé ọlọ́pàá àwọn náà lọ sọ fún ọkùnrin lọ́kàn pé nígbà táwọn akéjọ́ra àtàwọn kọ́
ìsàlá tó bá ní ìsàlá tọ́ irú fóònù máa dé ìbẹ̀rẹ̀ ti kéde ṣùgbọ́n òun gan lọ́wọ́ á júwe àfààní òun sì rí pé ẹlẹ́mìí àti kéésì òun ọ̀mọdé eléyìí lọ́wọ́ wọn bá kàn yín lóko àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kéésì òun ó júwe ọmọ ìpínlẹ̀ làwọn fún wa ń bọ̀ àfààní ẹgbẹ́ ìtọ́jà gbá làfààní àṣẹ òun náà bí o ti jẹ́ àwọn dábò èèyàn pé ṣáàtà lọ́wọ́ sàtífíkẹ́tì ti indicate ìwé tí wọ́n kọ́yàn òun yóò wọ̀nyí sí láìpẹ́ lọ́wọ́. Number 5. Number 5. 6. Now it's eléyìí tá a wílẹ̀ ká pé kò síbi tó bẹ̀rẹ̀ tó jẹ́ ìyàwó là ń wí o obìnrin a máa jẹ fún lúlú a máa jẹ fún gbogbo àmọ́ kò síbi ìṣẹ̀lẹ̀ àti níyàwó ọ̀jẹ̀ kí ni ẹ̀ẹ́dẹ̀ wà lọ́dún gbogbo kéésìsì lẹ́yìn kò síbẹ̀. Number 6. lálà Yunus ìbéèrè kan náà lágbà. nínú àṣà náà tí wọ́n ń dá nílọrin náà ní pé á bí ìyá àbí bàbá tó pé ìyá kékeré bàbá kékeré kí mami láti fi kó ní ìyáálé àbíyàwó tó máa lọ pé ní mami àgbà mami kékeré ẹgbẹ́ sí. ẹ̀yin wọ̀ ṣe nǹkan ó ti indicate pé yẹn mọ màmá yẹn gbà tí màmá kan láti ẹ̀yin wọ̀ ṣe nǹkan èyí wọn ò dúdú ẹni bá ti gbọ́ ti mọ̀ pé nìkan náà ní ní àpẹẹlẹ ńgbóbi ní ẹja gbọ́ra wáyé Islam ọ̀tako gbogbo àṣà ẹnu àṣà tó bá ti forí sọ òfin Ọlọ́run kan lákàn lè kalẹ̀ àti wíyì tó forí sọ níṣẹ́ àná gbé jùlẹ̀ èyí tá a bá wíyì kò forí sọ kankan nù nínú ìṣẹ̀rí àgbọ̀n náà kò sí kankan náà. ẹlẹ́dìdì ọ̀dà náà ọ̀dà ní pé lápẹ̀jú ìyá tó bí ìyàwó mi àwọn ẹ̀tọ́ kan wà pẹ́pẹ́ ní ìlú lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ ṣé irú ẹ̀tọ́ yẹn náà látún lè gbé àlèṣe kìláàsì rẹ̀ lórí sẹ́kùn rẹ̀ tó jẹ́ ìyàwó fún àbí irú ẹ̀tọ́ bí àpọ́nlé àbí. lápẹ̀jú pé bóyá ó bá ń lo ìrẹ̀kọ́ lápẹ̀jú ó lè sí ìwé ẹ̀ tó jẹ́ ìyá ìyàwó. ó ti yé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọlọ́run sábà lẹ́sẹ̀ dáadáa ìyàwó yàn ìyá tó bí eléwọ̀ yàn ni àbí bí wọ́n bá jẹ́ pé ẹni tí ń lo nìkọ́ọ̀bù ni wọ́n bẹ́yàn bá lọ kí àdìyàwó yà bẹ́yàn nìkan nìkan lọ kò ní ìdíwọ́ lo nìkọ́ọ̀bù fún yàn bí ọmọ ni èèwọ̀ ní torí pé Kùránì ni wà umma adu ní sáà ìkún àfa wa ń béèrè pé ní màmá yìí wá ní ìyáálé àbí wọn ní ìyàwó orí ara tí máa ṣẹlẹ̀ púpọ̀ ìdá bí èmi náà gbé ẹyọ ọmọ mi náà ní ìyàtọ̀ ń bẹ mbẹ bí ọba rí ikú màmá tó jẹ́ gan ìyáálé màmá ìyáálé ìyá ìyàwó yẹn àbíyàwó àjìnàbíyà lòún sí yẹn àjìnàbíyà lòún sí àmọ́ ọba pé ìwọ àpọ́nlé ní ìwọ kan tàbí ìwọ kan náà ní kéèyàn fún àwọn méjèèjì àmọ́ ọ̀rọ̀ ti máa hàrámù ọ̀yàtọ̀ ọ̀dọ́ ọ̀tá ọ̀tún 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 ọ̀tún